ìmùlẹ̀ àwọn àgbàlagbà tí máa ń mówó wá. Ara àwọn iṣẹ́ ìmùlẹ̀ ní o. Aṣèbàyí tí Ọlọ́run fi òpó ayé lé lọ́wọ́, ẹ jẹ́ kójú wa ṣe o. Ṣé rí bí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ àwọn àgbàlagbà ó gbọ́dọ̀ júbà wọn. Torí pé wọ́n ní bí èkó ló bá júbà ilẹ̀, ilẹ̀ ó lanu ni. Èyí tá a fẹ́ ṣe yẹn má jẹ́ ohun wa o. Àdáṣe ló máa ń hun mọ́. Ìbà ò gbọ́dọ̀ hun mọ́ ènìyàn o. Aṣèbà oyún inú, aṣèbà ṣẹ́ẹ̀dí o. Ìbà ọlọ́mọkùnrin, ìbà ọlọ́mọbìnrin o. Gbogbo ẹ̀yin ìyá mi mo ṣèbà yín o. Ẹ jẹ́ ojú mi ṣe o. Ẹ má jẹ́ ohun mi o. Eléyìí ni ara àwọn ìbà tá a júbà àwọn àgbàlagbà. Torí pé bí èèyàn bá ti fẹ́ ṣiṣẹ́ ìmùlẹ̀ àwọn àgbàlagbà, ó gbọ́dọ̀ júbà wọn dáadáa. Ara àwọn iṣẹ́ ìmùlẹ̀ tí máa ń bàṣírí, òun lẹ̀yí tá a mú wá yìí. A kọ́kọ́ fi olókun tẹ́lẹ̀ lẹ̀. A wá fi epo tẹ̀lé jí ogbè sídìí iṣẹ́ tá a fẹ́ jó. Bá a bá ti ṣe báwọn, kò ní sídìíwọ́ lórí iṣẹ́ yẹn. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó bá ti jẹ́ mọ́ṣẹ́ àwọn àgbàlagbà, màá ta epo yíká iṣẹ́ tá a fẹ́ jó. Tí ń túmọ̀ sí wípé a ti júbà oyún inú, a ti júbà ṣẹ́ẹ̀dí, a ti ṣèbà àwọn ọlọ́kùnrin, a ti ṣèbà àwọn olóbìnrin. Ìmùlẹ̀ aṣínà owó tí máa mú káṣírí èèyàn ó bò kí èèyàn rí nǹkan gidi ṣe nínú ayé. Eléyìí lẹ yẹ kówé olórí dúdú. Òun ní. Ẹ wá mú adarí pọ́n. Ṣé ẹ ti rí? A ó máa tò yíká rẹ̀. A ó máa tò yíká rẹ̀. Òun lẹ̀ ń wò yẹn o. Iṣẹ́ ìmùlẹ̀ owó ńláńlá lẹ̀ ń wò yẹn. Èèyàn nílò kó má dúpẹ́. Adarí pọ́n 9 la lò tó jẹ́ òyẹ̀. One, 2, 3, 4, 5, 6. Seven. 8. Ògún ti dé o. Gbogbo ìwọ tó bá lo iṣẹ́ tó bá dán ló máa fàdúrà ran bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́.
pé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́run jẹ́ ó dá ẹ̀yìn tó filẹ̀ kó má bàjẹ́. Tá a bá ti wé ní òwú dúdú òwú funfun tó báyìí, ẹ má gbàgbé pé kòwé olórí dúdú ló wà láàrin, àwa wé ní adárípọ́n mẹ́sàn-án yíká, a wá jó pẹ̀lú odidi atare kan. Ṣé rí ara àwọn iṣẹ́ tíyàn máa lò táṣìírí rẹ̀ ó sì máa bò wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó dẹ̀ máa rí nǹkan gidi sínú ayé, òun lẹ rí. Gbogbo wọn tó bá lo iṣẹ́ tó bá dán ló máa fàdúrà ràn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ pé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́run jẹ́ ó dá ẹ̀yìn tó filẹ̀ mọ́ bàjẹ́. Ṣé ẹ̀yọ́nú ni wọ́n ń wá, ìwọ pé Fágbénró? Àwọn aṣínà ló ní ìrànràn ló ń wá, ìwọ pé Fágbénró? Àwọn ìmùlẹ̀ ni. Ìwọ náà bá ò bá ti ra ọṣẹ ajé tá ń tà lọ́wọ́, tá ń tà ní 500,000, wọ́n náà gbìyànjú kó lówó kó rà wò. Ó rí wípé ọ̀nà àti ìlà òjìnà kọ́lọ́run jẹ́ kí yóò tètè bá láwo ore pàdé ni. Tá a bá ti rí báyìí, ogun ti dé. A sì mú atare kan, ẹ bá mọ́ mọ̀ríhùn. A sọ sí, a gbé kaná. Ẹ má gbàgbé pé àǹfààní bẹ lórí YouTube page mi, Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited lórí YouTube page mi. Àǹfààní tẹ́ ẹ̀ bá rí lórí Facebook, ẹ lọ sórí YouTube. Ó wà lórí TikTok náà. Ẹ like, ẹ share. Ṣé wo ìgbélu ni wọ́n ń wá? Iṣẹ́ àgbélépọ̀ ta, wọ́n ń dá ọ láàmú. Àlákàlà ń tiẹ̀. O ti ṣoògùn, ó dàbí wà pé ò jẹ́ lára rẹ. O ti náwó, ó dàbí pé gbogbo ẹ̀ dàrú. Ìwọ pé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ò ní kábàámọ̀. Àwọn oṣólẹ̀ ń bẹ lórí ìrànràn tí máa ń bàṣírí tí ò ní nǹkan èèyàn nú. Kò sáǹjẹ̀nu tí ó gbowó wá, ṣùgbọ́n ó dúpẹ́. Ó rí nǹkan gidi ṣe, ó rí iṣẹ́ ìmúra lé fún ìyàwó rẹ. Tó bá sì jẹ́ pé ìwọ obìnrin náà ni ó rí nǹkan gidi ṣe nínú ayé, ẹ like, ẹ share. Kò dìgbà tó o bá pààyàn kó o tó jẹ́ èèyàn, kò dìgbà tó o bá jẹ́ èèyàn kó o tó jẹ́ èèyàn. Àwọn nǹkan tá a máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ ní tó sì máa rí nǹkan gidi ṣe, kí ló tún kù? Ẹ like, ẹ share. Nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. Tá a bá jó tán, tá a lọ tán, a máa fi bọ́yọ́ tí ló wù ọ́, ọ máa fi lò láàárọ̀. Bọ́yá ẹ̀kọ ló wù ọ́, ọ máa fi lò láàárọ̀. Bóyá omi ló wù ọ́, ọ máa fi lò láàárọ̀. Kò sí ohun tó fi lò tí ò lọ. Ẹ̀kọ tútù ni, ẹ̀kọ fífọ́ ni, ẹ̀kọ gbóná ni, omi ni, ọtí ni. Kò sí ohun tó ò lè máa fi lò láàárọ̀. Bóyá ẹ ti pè mí pé mi ò gbé. Ìlú Ìlọrin náà ni mo wà. Anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ wá, tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ìlú Ìlọrin, ẹ̀yẹ kan gbọ́kadà ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac lágbo ọba. Ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac lágbo ọba. Tẹ́ bá ti sọ̀kalẹ̀ ilé epo yẹn, ẹ dúró wájú ilé epo yẹn gangan. Ẹ kọ̀yìn sínú ilé epo yẹn. Ẹ kọjú sí tí ọlọ́dà. Ẹ wá wo apá àlàáfíà yín bí òpónà méjì. Ẹ rí transformer kan ní other side. Fọganáísà wà lára transformer yẹn. Ẹ rí signboard mi náà wà lára transformer yẹn. Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Junction ti transformer wà àti fọgá àti signboard yẹn wà ní wọ́n ń pè ní Olú Guest House Junction. Lọ́dọ̀ fọgá yẹn, Alhaji Hasan ọmọdé yẹn bèrè lé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Àpèsè ìṣègùn àgbáyé, ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ tó wà nílùú Ìlọrin. Ẹ like, ẹ share. Ẹ ní dààmú o. Àní fàìsàn ló gba o, bóyá àìsàn kan ni, ìrora kan ni, àbáwọn kankan lọ ńlá kọjá. Wọ́n pé Fágbénró òòbù pẹ̀lú àṣẹ Ọlọ́run, a rójútu sí i, ó sì dúpẹ́. Ìwọ náà sì rí nǹkan gidi sínú ayé, àlàáfíà ó sì dé, a sì tẹ̀síwájú. Ẹ like, ẹ share. Gbogbo àwọn tá a bá share rẹ̀, orí wo ní gbàbọ̀dé o, a rí nǹkan ṣe o, ọkàn wọ́n balẹ̀ o, inú wọ́n dùn o, àní náà kan tá a tó rí mi o, àní dẹni àná o, ire gbangba.